àwọn kan ní Kọ́lé Oṣó ò nítumọ̀, àwọn kan ló nítumọ̀. Ẹ gbọ́ lọ́dọ̀ tí ṣé Kọ́lé Oṣó ṣé story yẹn ó ní meaning àbí kò ní meaning? Ẹ̀kọ́ wo lẹ̀yin rí kọ́ nínú Kọ́lé Oṣó? Mo fẹ́ kẹ́ bá mi fi sí comment section. Àbí ṣé ẹ̀yin rẹ̀ kọ̀ọ̀kan kọ́ nínú Kọ́lé Oṣó náà? Mo fẹ́ kẹ́ bá mi fi sí comment section. Ọ̀rọ̀ yìí ti fa awuyewuye àríyànjiyàn. Mo ti wá ń gba oríṣiríṣi calls àti text message wípé kí n sọ̀rọ̀ nípa Kọ́lé Oṣó. Opinion tí mo fẹ́ kẹ́ bá mi fi sí comment section, ṣùgbọ́n ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bu anybody o. Ẹ má jẹ́ ká sọ di fami fa. Kí kálukú kàn sọ bí ó bá ṣe rí sí ni. Ṣé ẹ̀yin rí ẹ̀kọ́ kọ́ nínú Kọ́lé Oṣó àbí ẹ̀yin kò rẹ́kọ̀ọ́ kọ́ ńbẹ̀? Tí bá pẹ́ ẹ̀yin rẹ́kọ̀ọ́ kọ́ ńbẹ̀, mo fẹ́ kẹ́ bá mi fi sí comment section. Nínú next video tí mo fẹ́ ṣe, mo máa yọ comment yín. Tẹ́ bá dẹ̀ fẹ́ kí n dárúkọ yín kẹ́ jẹ́ kí n mọ̀. So màá sọ̀rọ̀ nípa nǹkan tẹ́yin sọ nínú pa Kọ́lé Oṣó. Màá sọ nínú next video tí mo fẹ́ ṣe. Tó bá dẹ̀ pé ẹ̀yin wò pé kò sí ẹ̀kọ́ kankan nínú Kọ́lé Oṣó, pé entertainment lásán ni, ẹ̀yin náà fi èrò tí kẹ́ fi sí comment section abala ríwú sí. So tẹ́ bá fẹ́ kí n dárúkọ yín ẹ jẹ́ kí n mọ̀ ńbẹ̀. So màá yọ comment tí yín náà màá fi sójú screen. So a máa sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣùgbọ́n ní títí tèmi, ṣẹ́rí ìtẹ̀lẹ̀ understand the industry. Ó dẹ̀ understand nǹkan tí everybody fẹ́ lórí YouTube. Because púpọ̀ àwọn fíìmù tá máa ń wò gbogbo ẹ̀ kò kí ń ju part 1, part 2 lọ. Lọ́pọ̀lọpọ̀ gbà part 1, part 2. Ṣùgbọ́n kí wá tó lè gbé part 1, part 2, part 3, part 4, part 5, part 6, part 7, part 8, part 9, part 10. Káwọn èèyàn dẹ̀ máa wò ó láti bẹ̀rẹ̀ títí dópin. Kò sí kankan nínú movie yẹn tó ní 1 million views. Bí 5 million, 4 million, 6 million, 7 million, 8 million views ní fíìmù kọ̀ọ̀kan ní. Kí ló wá fà? Kí ni nǹkan tí ìtẹ̀lẹ̀ ṣe gangan tó special sí àwọn tó kù tó fi wá di pé Kọ́lé Oṣó wá jẹ́ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń wá? Pàápàá jùlọ nígbà tí tẹ́yìn tún parí, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tún request pé àwọn tó fẹ́ wo 11. Tó bá gbẹ̀yìn wà lára àwọn tí wọ́n sọ pé àwọn fẹ́ wo 11 Kọ́lé Oṣó, mo fẹ́ kẹ́ bá mi fi sí comment section. Ṣùgbọ́n tẹ́yìn bá wò pé kó parí síbẹ̀, fẹ́ kẹ́yìn náà bá mi fèrò tí yín sí comment section. Ẹ jẹ́ ká jọ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ní orí movie yìí. Kí lẹ rò pó fà á tí Kọ́lé Oṣó fi ń rìn báyìí? Torí ọ̀pọ̀lọpọ̀ cinema movie gan ni kò tà tó Kọ́lé Oṣó. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ cinema tó ná owó iyebíye tó ń ná ju Kọ́lé Oṣó lọ. Ṣé ẹ rò bóyá story Kọ́lé Oṣó ló unique tí ó fi jẹ́ pé fíìmù yẹn ń tà bẹ́ẹ̀ ni? Àbí ẹ̀yin rò pé àwọn technical tó wà nínú fíìmù yìí ló fi jẹ́ kí ó tà bẹ́ẹ̀? Àbí àwọn actors tó wà nínú fíìmù yìí ló fi jẹ́ kó wà bẹ́ẹ̀, ló fi jẹ́ kó wà? Ṣé ká ní pé ẹlòmíì ló ṣe role tí ìtẹ̀lẹ̀ ṣe yẹn, ṣé ẹ̀yin rò pé fíìmù yìí máa tà bó ṣe tà yìí lórí YouTube? Tó bá pẹ́ ẹlòmíì ló ṣe role tí Kẹ́mi Tí ṣe yẹn, ṣé ẹ̀yin rò pé ó máa tà tó bóyá tà tó lórí YouTube? Pàápàá jùlọ Ògbólúkẹ́, Kọ́lé Oṣó ló fi Ògbólúkẹ́, ló jẹ́ kí Ògbólúkẹ́ di nǹkan tí wọ́n dì lédè. A mọ̀ pé gbogbo nǹkan ọwọ́ Ọlọ́run ló wà, àtòrí ìkànṣe kan lọ́lọ́run. Ṣùgbọ́n Kọ́lé Oṣó gangan ló gbé Ògbólúkẹ́ síta, ló jẹ́ kí everybody mọ̀ pé ẹni yìí àgbà actor ni. Ẹni tí ò mọ ọ̀gá wa Sàlíù Ògbólúkẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wọ́n mọ̀ wọ́n through Kọ́lé Oṣó. Ṣé wàá rò bóyá àwọn gangan náà kíìlì fíìmù yìí náà jẹ́ kó di nǹkan tí everybody fẹ́ wò ni àbáwọn kọ́? Tó bá pẹ́ lòmíì ló play role bàbá Kọ́lé Oṣó, ṣé ẹ rò pé ó máa lọ jù báyìí lọ àbí kò ní lọ rárá? Nǹkan tèmi rí nínú role tí Ògbólúkẹ́ play yẹn, role yẹn gangan ká má tanra wa. Ọ̀gá wa Ibrahim Chatta gangan role wọn gangan ni. Bẹ́ẹ̀ ni role wọn gangan nìyẹn. Ṣùgbọ́n tọ́lọ́run bá ṣe tán tó fẹ́ dáyàn lóhùn, ó ti ṣe tán nìyẹn, kò sí nǹkan kan tẹ́nì kankan lè ṣe sí. Àsìkò Ògbólúkẹ́ ti tó. Ọlọ́run sọ pé
arákùnrin ìyà tó jẹ ní industry ti tó, àsìkò àti jọrọ ẹ ti tó, ọlọ́wà ni kó jẹ́ àwọn ọ̀nà máa ṣe ọ́n dẹ̀ kí ilé ẹ̀. mo fẹ́ lè sọ pé Ògbólúkẹ́ jẹ́ #1 actor tó máwọn èèyàn ṣe, tó máwọn èèyàn wo Kọ́lí Oṣó, because nígbà tí wọ́n sọ pé Ògbólúkẹ́ fẹ́ ṣaláìsí nínú fíìmù yẹn, bàbá Kọ́lí Oṣó fẹ́ ṣaláìsí nínú fíìmù yẹn, kọ́mẹ́ǹtì ń lọ ni pé irọ́ o, Ògbólúkẹ́ o, àwọn bàbá Kọ́lí Oṣó nǹkan kan gbọ́dọ̀ ṣe bàbá Kọ́lí Oṣó o, bàbá Kọ́lí Oṣó must to continue story yìí ni o. bó ṣe ń lọ dìyẹn. tó yẹ pé ẹ̀yin rò pé àwọn actor kọ̀ọ̀kan tó act nínú fíìmù gangan ni ó jẹ́ kí fíìmù yẹn máa tẹ̀síwájú ni, ẹ fẹ́ kẹ́ fi sí comment section. ẹ mọ̀ kọ́kọ́ tí tẹ̀lé ń ṣe tó jọ mí lójú nínú story Kọ́lí Oṣó yìí. inú pàtì kọ̀ọ̀kan ìtẹ̀lẹ́ introduce àwọn big actor kọ̀ọ̀kan. strategist ni o, kò kí n ṣe pé ká kàn ṣe fíìmù, ó yẹ ká understand the market. kí ni nǹkan táwọn èèyàn fẹ́, kí ni nǹkan táwọn èèyàn ń wá, àwọn wo làwọn èèyàn fẹ́ rí, àwọn wo làwọn èèyàn fẹ́ wò. ìtẹ̀lẹ́ introduce àwọn actors, àwọn big actors kọ̀ọ̀kan. gbogbo àwọn ọmọ títẹ̀lẹ́ dẹ̀ lò nínú fíìmù, gbogbo wọn ló wà well trained, wọ́n ṣe training fún wọn, ṣe rehearsal fún wọn dáadáa débi pé kò sí role tó ń play, gbogbo wọn náà kìlì role wọn. bẹ́ẹ̀ ni gbogbo wọn náà kìlì role wọn. abẹ́yìn bá rí nǹkan kan tí ó kún díẹ̀ káàtó nínú Kọ́lí Oṣó, ẹ fi sí comment section, ẹ jẹ́ ká jọ fọ̀rọ̀ jómi tó rọ̀. èmi tiẹ̀ lérò wípé lásìkò báyìí a ti wo Kọ́lí Oṣó 1 to 10. bọ̀dá ìtẹ̀lẹ̀ ẹ ṣe give away, ẹ ṣe give away, ẹ bá mi gé bíbà, ẹ bá mi ṣí ẹ káàkiri. ó ti tó kẹ ṣe give away, ẹ ṣe give away lórí fíìmù yìí. kò easy. àwa fáǹsì yín ayapa kéèyàn tó wo 1 2 3 4 5 6 7 8 9 10, even inú kọ́mẹ̀ntì bá everybody tún sọ pé àwọn fẹ́ wo 11, everybody sọ pé àwọn retí 11. ẹ ṣe give away o, ó wà very very important. ẹ ṣe give away o, ó wà very very, torí owó làwọn èèyàn fi ń ra data tó fi ń wo fíìmù yìí, owó la fi ń ra data tá fi ń wo. ẹ ṣe give away, ẹ ṣe give away. mo ná yín ní nǹkan kan, bọ́dá ìtẹ̀lẹ̀ ẹ ṣe give away, àbí kí n bá yín ṣe ni, ṣe máa send owó sí mi kí mi bá yín ṣe. ó yá jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ń gbà ẹ send owó sí mi kí mi bá yín ṣe. ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé Yorùbá nìkan o. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo àtọ́ ẹgbẹ́ ìgbésẹ̀ ń wà fún ìgbà àkọ́kọ́, ẹ like, ẹ comment, kẹ share fídíò yìí, kẹ jẹ́ kí ó lọ fà opinion tí mo lè fẹ́ kẹ́ fi sí comment section, abala review sí. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa, Ọlọ́run á dúró tiwa. ṣé kí Kọ́lí Oṣó 11 kó máa bọ̀, ṣé kí bá yín sọ fún bọ̀dá tẹ̀lẹ̀ kó continue Kọ́lí Oṣó 11, àbí kí wọ́n fi ṣe olúfimọ́ kó mú another story jáde síta. ẹ fi sí comment section. God bless you all.